nonsense o ọ̀tọ̀ lóhùn òfin nílẹ̀ ẹ̀mí ẹ̀ ò ṣáà gbà fún mi pé kíní ani church ló tún máa ní àǹtí olúwa ní. ẹ̀yin pásítọ̀ ẹ ti wá gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ nípa ọ̀rọ̀ Àgbàlá Gabriel tó ń bá ọmọ ìjọ sùn tó dẹ̀ ń gba owó lọ́wọ́ àwọn ènìyàn. ẹ wo Rótìmí sọ̀rọ̀ jáde, àwọn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn náà sọ̀rọ̀ nípa Àgbàlá Gabriel. Wo Àgbàlá Gabriel ló tún wà lórí tébù Rótìmí sìn yìí o. ẹ wo nǹkan tó ṣẹlẹ̀, ẹ wo nǹkan tí Àgbàlá Gabriel ń ṣe fún àwọn ọmọ ìjọ. ẹ wo kò tiẹ̀ sí pásítọ̀ kankan mọ́ lórí ilẹ̀ Yorùbá, nílẹ̀ Nàìjíríà kò sí pásítọ̀ kankan tó dá yanjú kankan mọ́, kò sí pásítọ̀ kan téèyàn lè tẹ̀lé mọ́. ẹ wo fídíò tí mo fẹ́ play fún yín nípa ọ̀rọ̀ Àgbàlá Gabriel. olúwa ní kó kúrò nílé tó wà yẹn, olúwa ní kó má bọ̀ nígbà tó ṣe máa sọ nìyẹn tó yẹ pé nǹkan tó ti parí ní tó ibi tá bá ti wà tá bá ti jókòó síwájú èèyàn pọ̀ sá tó fẹ́ rí àwọn ẹni wà níwájú ẹ̀ báyìí, àwọn ọ̀rọ̀ tí ò ní ìdí àpọ̀lẹ máa sọ̀rọ̀ fún yìí fi sọ̀rọ̀ kíní, àwọn ọ̀rọ̀ tí ò ní ìdí ó máa bá mi sọ tí màtíwá tí bá ti jókòó síwájú ẹ̀ báyìí, àwọn ọ̀rọ̀ akọ́ máa sọ̀rọ̀ máa díjú máa sọ àwọn ọ̀rọ̀ fọ́nífọ́ní, àwọn ọ̀rọ̀ kan ló kàn máa sọ. ìyẹn olórí burúkú Àgbàlá Gabriel ń dọ̀tí iná. tí má kàn ń wo ẹlòmíì báyìí ẹ wo èmi ò kí ń borúkọ èèyàn kankan jẹ́ o, èmi ò ń borúkọ èèyàn kankan jẹ́, but àwọn nǹkan tó ṣẹlẹ̀ tí àwọn personal encounter mi ni mò ń sọ yìí, because àyọjú náà ló mú mi lọ sí ti ọ̀dọ̀ Gabriel. wọ́n rí ojú ọ̀nà wọn ní èmi Ọlọ́run má jẹ́ kí n lọ. àwọn èèyàn kan náà ló tún sọ pé ó tún dáa ó gbádùn àmàgbà wá mírèkù káàkiri àmọ́ Ọlọ́run tá à ń sìn, òun ló má kó báyìí ní tèmi o. wọ́n máa ra omi o, ọ̀dàrú tí mo ra omi mo ra omi o, mi ní parọ́ fún yín, mo ra omi o, nǹkan tí mo fi ra omi kódà mo sọ̀rọ̀ 50,000 because mo ra omi pẹ̀lú ìjà gidi pẹ̀lú la fẹ́ fi ra omi o tá má tóbi. gbogbo wọn lọ́lọ́run ti ṣetán pẹ̀lú Ọlọ́run máa. kò ń ṣe lásán Ọlọ́run mú wọn o, because ẹ̀dẹ̀ wọn máa rẹ́rìn ni wọn máa rẹ́rìn bíi. kì í ṣojú lásán. kò ń ṣojú lásán. No, it's not. kì í ṣojú àwọn náà mọ̀ pé Ọlọ́run mọ̀ gbé movement yìí kalẹ̀ against àwọn ni wọ́n dẹ̀ ti sáré títí ẹ̀mí wọn gbé tó wà lẹ̀. mo dẹ̀ máa ń sọ fún àyàfi tó bá yẹ pé bóyá mo gbéra mi dìde tàbí wípé mo ń gbé nǹkan kan mi tàbí jẹ nǹkan kan nìkan ló yà kù kán máa fò kán máa nìṣó ilé Ọlọ́run ti padà lẹ́yìn wọn, ó fẹ́ tú àwọn èèyàn sílẹ̀ bọ́ àmọ́ pé kó lè easy, ojú àwọn èèyàn ṣì máa làjú báyìí lọ. ó máa làjú báyìí lọ. èèyàn ní farabalẹ̀ náà ni èèyàn ní gbà fún wọn. ayé ní gíga á ní ẹ má tiẹ̀ lẹ́sẹ̀ sí wọn, ẹ má lọ sórí péjọ. ṣé òun ló ra dákà fún àwọn èèyàn, ṣé òun ló ra fún ìpamọ́ èèyàn. ó yà mí lẹ́nu, ó yàn ló fà bọ́ sórí social media. ṣé àmà ṣe oríṣiríṣi ẹ̀ wò. Oh, it is well, Jerry. Those people are just ẹ bá ń wọlé fún tẹ bá ń mú wò bóyá ẹ máa rí WhatsApp number lórí Bùgí Gabriel Àgbàlá. máa wà. mo fẹ́ kàn sí. In fact, ẹ wò. ẹ má di pé èmi ni mo sọ fún yín. No. gẹ́gẹ́ gbàgbàgbà mo ti ní mi ní pẹ́ lẹ́nu gẹ́gẹ́. Rotimi Daniels Foundation for Peace and Equity. Truth, love, and humanity over religion. Kudos to you, Rotimi. Rotimi Daniels Foundation for Peace. Rotimi Daniels Foundation for Equity. Ọlọ́gbọ̀n ni Rotimi Daniels. Allegedly. Rotimi Daniels Foundation for Peace. Daniels Foundation for Equity. Thank you so much. Mr. Olubukola, thank you. Nígbà ọmọ ní Rotimi. One man battalion. Akúnimáwo bẹ̀ o. Àwí kọ́ńkọ́ lójú Ọlọ́run. Akẹ́kọ̀ọ́
Mọ́mí Àyìnkẹ́, ẹ̀yin ni kí n kọ́kọ́ gbé wọlé lórí ètò lénìí. Ẹ bá mi unmute pàápàá kó tó kan Ìyá Ayọ̀. Sáró tẹ́mi níyé kọrin fún yín, ẹ máa báṣẹ́ yín lọ. Iṣẹ́ yín àti iṣẹ́ wa ń tẹ́ àwọn tó ń tẹ́ lọ́rùn ń tẹ́ wọn lọ́rùn. Ẹ kúrò lẹ́sà gbogbo lé, mo kí everybody. Ọ̀rọ̀ yìí ó fọ́nì lóòótọ́ but kò tún fọ́nì tó ró báyàn nú jẹ́. Ṣé rí Àgbàlá Gabriel ó ní lọ́wọ́ dìsẹ́rù ọ̀rọ̀ ẹ̀ ó ti wà lórí tébù tipẹ́. Àwọn èèyàn ti mìíní ẹ̀ pẹ̀lú ìgbà tó lóun gbé ọkùnrin kan. Ṣé mọ̀ pé báyìí láṣírí ẹ̀ tú làwọn èèyàn kan tún block ẹ̀ pé ó ń bá bọ̀bọ̀ ti ìyàwó bọ̀bọ̀ tó ṣe ìyàwó fún yẹn mi ìrántí orúkọ ẹ̀ tán ló ń bá sùn. Obìnrin yìí ò lè parọ́. Àṣírí gbogbo wọn máa tú láṣẹ Èdùmàrè. Ojú máa ti gbogbo wọn. Elédùmarè máa wó ẹsẹ̀ gbogbo wọn lẹ̀. Torí mi ṣe àwọn obìnrin ní ká bá wí ju ìwákùwà ẹ̀hún lẹ́yìn tó bá ń wá wákùwà á rírì kúrì ní ìmọ̀ tó ń wá kiri everywhere lọ́lọ́run wà. In fact COVID yẹn pàápàá ó tú àṣírí àwọn chọ́ọ̀chì àtìgbà yẹn lójú àwọn kan ti là ojú àwọn kan ò là pé you can serve your God níbikíbi tó bá wà. God is everywhere. Ẹ má jẹ́ n sọ̀rọ̀ jù ẹ ṣé sà. Àṣẹ bàbá mi àṣẹ Èdùmàrè á máa jẹ́ fún. Ìyá Ayọ̀, ẹ jẹ́ bá wa gbóhùn sókè. Ìyá Ayọ̀ ṣe wà ń bẹ̀. Ìyá Ayọ̀, ẹ ní láti unmute o. Ìyá Ayọ̀, ó dáa. Sista Yétúndé ṣẹ́yìn wà ń bẹ̀. Wọ́n máa ti lọ gbé mi sí kinní kẹ̀. Bá mo ṣe máa kúrò. Èmi ni Yétúndé tó pẹ̀ àbí èwo. Ìyá Ayọ̀, Yétúndé ṣe wà ń bẹ̀. Success, Dr. Fọlá. Ẹ kú ètò kò ní bàjẹ́. Àṣẹ Èdùmàrè bàbá. Ní tèmi máa sọ ni pé wọ́n ní ẹni tó bá ní kìlú ó tòrò onìkan kọ́ ní òkú gbé bẹ̀. Bẹ́ẹ̀ ṣe ń wí tẹ̀ ń sọ wọ́n ń gbọ́ ṣe bí wọ́n ní kó di ó lè bá àgbọ́rọ̀ la ṣe ń sọ létí ọmọ ẹ̀ kì í ṣe pé kò kúkú máa wọ́n gbọ́ wọ́n ń gbọ́ bẹ́ẹ̀ náà ni wọ́n ti láwọn náà ò ní tẹ́tì lórí ìwà àbàjẹ́ ẹ jẹ́ kán máa ṣe lọ. Òǹkálùkù náà ni ó pàdé ibì kan náà mo ṣámọ̀ pé bó di dandan gbogbo wa ilẹ̀ ni ó padà gbé gbogbo wa mì lọ́jọ́ kan. Òǹkálùkù náà ni ó padà gbẹ̀san gbogbo nǹkan tán ṣe ẹni tẹ́mi kàn fẹ́ sọ ni pé ìmọ̀ràn tẹ́mi fẹ́ gbà pàápàá jùlọ àwọn obìnrin ni wípé àwọn ni wọ́n máa ń sábà kó sọ́wọ́ gbàgà àwọn ẹni tá à ń sọ yìí kó nílé ó gbélé wọ́n máa ń lago kan ní láyé ìgbà yẹn lọ́hùn wọ́n á ní kéré o kó nílé ó gbélé o ẹ kàn máa lago kó ní ó gbélé fáwọn obìnrin ẹ jẹ́ kápò tí ilé yín kíkan ilé yín ó ta yín dì í kí lẹ̀ ń wá kiri àsìkò tó yẹ kó ẹlòmíì ò wà níbi iṣẹ́ ó máa lóun wá ìgbàlá àpàpàǹdodo kiri sátọ ọdún dọ́tẹ̀ tí wàá lọ látòrí òkè kan sórí òkè kejì ṣé gbogbo tẹ wá kó lọ náà lẹ wá kó bọ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì àti jù wọ́n ló bá lọ àìtó ló padà bá bọ̀ gbogbo tẹlòmíì fi ọjọ́ àárọ̀ ọ̀sán ẹ̀ tó ṣe ó lọ dá wìtì ó wá dàbí ẹni tí yín gbàdó sẹ́yìn gbá tó lọ pọn mi ńgbè yẹn lọ ṣe wàhálà tó dààmú kiri tó rìnrìn bíi kìlómítà 20 tó lọ odò tó gbé kété lódò ó wá délé kàkà kó yẹ kó o da omi sínú kègbè tí òjò ó wá dà sínú jáde apẹ̀rẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ lẹ́lòmí gbogbo sẹ́tẹ́ lómi fi ọjọ́ àárọ̀ àtọ̀sẹ́ ẹ̀ ṣe ó kàn lọ dà sí àwọn tó wà lókè òkun lẹ́rú ni làánú wọn ṣe mí. Bẹ́ẹ̀ni. tí a bá ti rí àwọn pípù yìí àwọn ará bíi tí wọ́n ti ṣe pé kinní kan tẹnu wọ́n ti dùn mọ̀ràn wọ́n ti mọ̀ pé wọ́n ti rò pé bẹ́ẹ̀ náà ni ẹ wàá mú gbogbo ogún yín gbogbo wàhálà tẹ fi gbogbo ọ̀hún ṣe gbogbo ìyà nínú òtútù nínú gbogbo ẹ wá dà sí wọn lọ́wọ́ wìtì wọ́n á lù yín jìbìtì owó wọ́n á tún lù yín jìbìtì abẹ́ wọ́n á tún lù yín jìbìtì ara ẹ jọ kí wá ni wọ́n ń wá kiri ẹ wo Elédùà ní òkùnkùn tó ń kálukú ní àárẹ̀ o ẹ máa bá ṣe ọwọ́ yín lọ o ẹ ṣé thank you my brother. Yes sir. Yeah. Ọ̀rọ̀ ńlá lè gbọ́ yìí. Ìyá Ayọ̀ ṣe wà ń bẹ̀ ẹ bá wa on mute. Ṣé Ìyá Ayọ̀ wà ń bẹ̀? Sista Yétúndé ṣe wà ń bẹ̀? Sista Yétúndé ó dà.
gbogbo ẹ̀yin tí ẹ bá wà lórí Instagram, gbogbo ẹ̀yin tí ẹ bá wà lórí YouTube, ẹ̀yin tí Facebook náà ń kọ́ tẹ́ ẹ bá fẹ́ bá wa dá sétò, nọ́mbà WhatsApp tẹ́ ẹ pè sí, Grey app tẹ́ ẹ pè sí, òun ni +234 80 9290 6250. Dr. Rọ́pò, nọ́mbà tẹ́ lè sẹ́ndì mẹ́sẹ̀gì sí mi sí lọ́wọ́lọ́wọ́ báyìí tí mo lè rí ní +234 80 9290 6250. Ẹ ṣé. Dr. Fọláṣẹ̀wá ń bẹ̀ àbí network kò jẹ́? Dr. Fọláṣadé, Mr. Bam, no. Olúmeyọ̀, ẹ bá wa dá sétò pàápàá. Mo kọ́kọ́ kí yín pé ẹ kú iṣẹ́, kò ní bàjẹ́ fún yín. Always lè wù mí kí n gbọ́ program yín ṣùgbọ́n ẹ kì í gbé mi wọlé. This is first time. Ẹ má bínú. Always mo rí pé máa ń busy. Number one, mo kàn fẹ́ sọ pápápá náà ni ìránṣẹ́ Ọlọ́run ni mí, I'm a man of God, ṣùgbọ́n ìránṣẹ́ Ọlọ́run tó wà ń ta lénìí kò lè jẹ́ kí a rí òtítọ́ ọ̀rọ̀ sọ jáde mọ́. Dábàá máa wò ó, àwọn tó bá jẹ́ ìránṣẹ́ Ọlọ́run gidi, ẹ lọ wo ìjọ wọn kì í pọ̀. Wọ́n á nítorí pé wọn ò léèyàn, torí pé àti dókè ìṣòro ni. Ọlọ́run fi ìran kan wọ̀n mí nípa Àgbàlá Gabriel yìí. Mo sọ fún àwọn tèmi, mo ní máa tẹ́ ń wò yìí lójú tiwa ẹ rò pé ó ń ṣàánú ni, ṣùgbọ́n Ọlọ́run mọ̀ wípé àpò ara ẹ̀ ló ń peku sí, tó ń pẹja sí. Mo ní kó tó pé 1 year mo lé àṣírí àtú. Mo sọ̀rọ̀ yẹn kò ju 3 months ní ti ọ̀rọ̀ Muyideen jáde. Wọ́n wá sọ ní ṣọ́ọ̀ṣì pé dáàdi ẹ ti sọ bẹ́ẹ̀ o, kí nìkan. Mo ní ẹ tí ì rí nǹkan kan o. Bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run, ọjọ́ tọ́lọ́run ti fi ti bàbá Ezekiah wọ̀n mí, orí òkè Ìkòyí ni mo wà, tọ́lọ́run fi ràn yẹn wọ̀n mí. Àwọn tí mo dẹ̀ kó lọ ń gbà yẹn, mo sọ fún ọmọ ní lóòótọ́ bàbá yẹn Ọlọ́run pè é ṣùgbọ́n ó ti kúrò lójú ọ̀nà. Mélòó la fẹ́ sọ, ṣùgbọ́n tí ènìyàn bá sọ pé òun jẹ́ ìránṣẹ́ Ọlọ́run lénìí àti sọ síta ìtìjú ni. Ṣùgbọ́n Ọlọ́run kó ràn wá lọ́wọ́. Mo ń gbádùn yín, wọ́n máa tì yín lẹ́yìn o. Àṣẹ Èdùmàrè. Ẹ ṣé. Ọ̀rọ̀ lẹ ti gbọ́ lẹ́nu Olúmeyọ̀, ìránṣẹ́ Ọlọ́run alààyè. Adéjùwọ̀n, ṣe wà ń bẹ̀? Adéjùwọ̀n, ẹ bá wa hàn mí. Ẹ kúrọ̀lẹ́ sà. Ẹ mọ̀ kúrọ̀lẹ́ bàbá mi. Àsìkò iṣẹ́ takuntakun náà. Ẹ wò ó lágbára. Ẹ wo nǹkan tẹ́mi rí ń bẹ̀ ni pé ṣe rí àwọn obìnrin, inú mi á dùn tá a bá ń gbọ́ gbogbo ètò yìí, tá a bá sì ń rí gbogbo nǹkan tí ń lọ. Ṣùgbọ́n àwọn ní nǹkan máa ń tètè ká lára jù. Àwọn náà máa ń wá míràkù kiri. Ẹni tí bá sì ń wá ìfà, ó ń wá òfò. Ta ló sọ fún ẹ pé tó bá wà ń kọ̀rọ̀ yàrá rẹ, tó bá gbàdúrà sọ́dọ̀ Ọlọ́run ní gbàdúrà ẹ̀? Tó bá tẹ̀ wá fẹ́ dún yàrá ẹ̀, gbọ́ orí òkè lọ kó lọ gbàdúrà fún rẹ̀, kó o bá tọkàntọkàn pé bóyá Ọlọ́run ní gbọ́. Ṣùgbọ́n wọ́n máa ń wà so emotion ní pé ẹnìyàn Ọlọ́run lò sọ́dọ̀ òdedò wọ́ ni, tára ọ̀dọ̀ òdedò Ọlọ́run ti ń lo wèrè. So ìwọ tó wá pé tí everything pé, tó bá gbàdúrà sọ́dọ̀ rẹ, sọ́dọ̀ ò ní gbọ́ àdúrà rẹ ni. Ẹlòmíì gan nínú wọn ni ẹlòmíì nínú àwọn obìnrin yẹn gan respect ń fún àwọn ìránṣẹ́ Ọlọ́run, sókọ ìránṣẹ́ Ọlọ́run tó yẹ pé Ọlọ́run ti padà lẹ́yìn wọn, ojú èyí tí ń fún ọkọ rẹ̀ nínú ilé lọ. Bẹ́ẹ̀ni. Gbogbo àwọn nǹkan tí ń ṣẹlẹ̀ báyìí, ó ti yẹ káwọn náà, ó ti yẹ ká gbọ́n, yẹ káwọn obìnrin gbọ́n gidi. Ẹ gbẹdọ̀ ní ẹ sọ pé ẹni yé lọ chọ́ọ̀chì, òun ló mọ nǹkan tó rí tó fi lọ chọ́ọ̀chì. Bẹ́ẹ̀ni. Ọlọ́run ló sì mọ ti ṣe ń gbàdúrà ẹ̀. So gbogbo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ yìí, ó yẹ ká ronú.
Ọlọ́run sì fáwọn obìnrin ní ẹ̀bùn ìbùn ju àwọn ọkùnrin lọ tó yẹ pé tọkùnrin àti obìnrin bá ń gbàdúrà báyìí tóbìnrin bá gbà tọkàntọkàn Ọlọ́run tètè gbọ́ tí obìnrin gan ju ọkùnrin lọ. Ṣùgbọ́n miracle wọ́n ṣe miracle bí wọ́n ṣe miracle náà ó gbàbẹ̀ lọ. So ọmọ nǹkan tẹ́ni yẹn tọ́dá àbí ọmọ nǹkan tí ń pè ó di kó ń jáde. Ẹ wo bàbá wa kọ́lọ́run ṣáà ṣàánú fún wa. àmì o ẹ ṣé Àdúrà tá bàbá ń gbà náà ni pé àdúrà tá ń gbà náà ni pé káṣí wọn tètè máa tú. Ìránṣẹ́ Ọlọ́run kan jáde ìránṣẹ́ Ọlọ́run kan jáde ní ìbẹ̀rẹ̀ ọdún yìí ó sọ pé ó ní Tinubu pé Ọlọ́run kọ́ ló yàn án pé èèyàn gan kọ́ ló yàn án ipò òun ló yàn rẹ̀ táwọn ìránṣẹ́ Ọlọ́run náà máa forí sórí ipò Olúwa yan tiwa fún wa tọ́lọ̀ ò ní gbọ́ ni ṣùgbọ́n àpárá wọn nǹkan tó ṣe mú ìránṣẹ́ Ọlọ́run kó máa lo jẹ́ẹ̀tì ẹ wo gbogbo missionary school institution àwa tá a ní ọmọ wa mélòó ló dé lọ síbẹ̀ owó nínú àìní rẹ náà ló sì ti ń dáwó ó dáwó tán school dé dẹ̀ tán ó di pé ká gbowó gọbẹ ká gbére lórí àìsàn pé missionary school ni bóde even government school gan ṣàjù ó ṣàjù missionary school lọ because tó àwọn pásítọ̀ abẹ́wọn gan ọmọ mélòó nu wọn ló ń lọ sí chọ́ọ̀chì pé ó ń lọ sí chọ́ọ̀chì institution àti church so kọ́dọ̀ tètè ràn wá lọ́wọ́ kọ́dọ̀ tètè gbà wá lọ́wọ́ wọn ni o kọ́dọ̀ tètè gbà àwọn obìnrin lọ́wọ́ wọn àwọn obìnrin kọ́dọ̀ tètè gbà lọ́wọ́ wọn. ẹ ṣé Ọlọ́run ò ní fi wá kó parun wọn ẹ ṣé Ṣàléwá ṣé sista Ṣàléwá wà bẹ́ẹ̀. mo wà ń bíbà yìí o ẹ kúrọ̀lẹ́ o ẹ kúrọ̀lẹ́. Ọlọ́run á máa fún yín ṣe o àṣẹ ìdùnnú. Ọlọ́run ò ní padà lẹ́yìn yín àṣẹ ìdùnnú. gbogbo ìmọ̀ràn báwọn lọ́mọ máa sọ́dọ̀fọ̀ ní irọ́ náà pa àwa la máa borí. bẹ́ẹ̀ni. èmi ti mọ̀ tẹ́lẹ̀ ṣé bí mo ṣe wà yìí tí n bá wòyàn tí n bá sọ fún yín pé báyìí ni bẹ́ẹ̀ ni nígbà tí ọ̀rọ̀ máa ń Àgbàlá Gabriel mo ní kò ń ṣe èèyàn Ọlọ́run rọ́ ló ń pa mo mọ̀ pàṣẹ ẹ̀ ṣì máa tú bí mo ṣe kú ṣọ́ọ̀ṣì ńlá kan táwọn èèyàn yín respect Nàìjíríà yìí tí n bá sọ fún yín pé báyìí bẹ́ẹ̀ náà ni tí n bá sọ fún àwọn ènìyàn irọ́ ni bọ̀tẹ́ ẹ̀ mọ̀ pé àwọn èèyàn wọn kì í máa ń gbọ́ èmi ti ẹ̀dùn pẹ́lú ti yẹmi kó ń gbẹ̀kún wọn torí ti máa ń lé tí máa wo ibìkan tí máa wòyàn tó bá jẹ́ Ọlọ́run máa sọ fún yín tí ò bá ń ṣe máa ń irọ́ ni kọ́lọ́run àwọn tó àṣírí wọn ìkọ̀ọ̀kan náà máa tó àṣírí wọn lágbára Ọlọ́run wọn ò dẹ̀ ní borí wa àwa fàájà la máa borí wọn lágbára Ọlọ́run dẹ̀ máa tó àṣírí wọn àwọn ẹni ibi iṣẹ́ jà rẹ̀ kú iṣẹ́ Ọlọ́run máa fún yín ṣe iṣẹ́ ìgbìmọ̀ mi. Adéyínká. Yeah, hello. Ẹ kúrọ̀lẹ́ everybody. Angle tèmi ti fẹ́ bẹ̀rẹ̀ lọ́sàn-án yìí because people are not asking questions. Number one, bọ̀bọ̀ ìpera ẹ̀ ní 30 years. Ẹ jọ Rotẹ, ṣé this guy look like 30? Ìyẹn number one. Number two, ẹ rí àwọn ìyá tó yẹ kí wọ́n lọ máa kúnlẹ̀ sí abẹ́ bọ̀bọ̀ yìí. Títí bàbá Ezekáyà gangan wà lọ́wọ́ mi tágbàlagbà arúgbó dọ̀bálẹ̀ tó dọ̀bálẹ̀ wọn tí wọ́n kọjú. Ẹ rí ìyẹn àbí? Mo rí ìtọ́ ground right. I don't know. Ìyẹn. Mi ì lè wo fídíò yẹn lẹ́ẹ̀mejì. Mi ì lè wo lẹ́ẹ̀mejì. Nígbà tí mo rí náà mo lanú lẹ̀. Mo lanú. Ó dọ̀bálẹ̀ kí báyìí wọ́n kàn kọjá lẹ́gbẹ̀ẹ́ bí ìgbà tó yẹ pé kò jẹ́ nǹkan kan. Orúkọ Jésù náà ni. Bẹ́ẹ̀ni ṣé ẹ padà lọ wo àwọn àgbàlagbà. Ṣé ẹ padà lọ wo péjì woman tó post kìíní yẹn woman tó post ló ṣe rẹ́kọ̀dì ẹ̀ fún mi. Okay number 3 because látijọ́ tèmi ti rí bọ̀bọ̀ yẹn ní láti ibà sọ́hun yẹn Ọlọ́run dáríjì mi ṣé mi hate you we are not using as you preach love humanity we don't hate anyone. Láti ìgbà sọ̀hún yẹn ní ìgbà tiẹ̀ because ẹjọ́ gbogbo nǹkan tó kó jọ yẹn iṣẹ́ wo ló ń ṣe tó fi kó gbogbo nǹkan yẹn jọ and government are not asking question. Níbo ló ti rí owó tó fi kó gbogbo nǹkan yẹn jọ? Iṣẹ́ wo ló ń ṣe tó fi acquire gbogbo properties bẹ́ẹ̀ yẹn? À ń tẹ́jẹ̀ mọ́ gbogbo target àwọn people yìí.
òun làwọn aráàlú òyìnbó láàárín 20 minutes tó bá wá sí orí sí online báyìí ó lè raise 5 million. Níbo ló ti ń rówó náà? Ṣé mọ̀ pé ìyàwó allegedly ni o, mi ì sí ń bẹ̀ o. According to the voice note you play now, ẹ jọ̀ọ́ kí ló fi yàtọ̀ sí ẹ̀sùn tí Muyideen fi kàn? Exactly. Kí ló fi yàtọ̀ sí? Torí pé ìyẹn jẹ́ ọmọ aláìléèyàn. Pé ẹni a lè mú òun là ń lẹ̀dí mọ́. Tó bá jẹ́ sọ̀rọ̀ ńsìn yìí, wọ́n á sọ pé ìránṣẹ́ Ọlọ́run ni touch not about anointing. Ìdájọ́ judgment belongs to God, vengeance belongs to God. Lẹ́yìn tó bá yá àwọn ayé aráyé jẹ́ tán. So property yẹn gangan níbo ló ti rí owó ẹ̀? Àṣà níbi téèyàn tí àti rí owó tó fi kó property jọ. Àwa tá a gọ̀ ní abroad tá à ń kówó mọye èèyàn àwọn èèyàn ṣe ń bọ́ lọ́wọ́ wọn ni mọye táwọn èèyàn ń kó fáwọn olòṣì yìí every month ni ìtorí ẹ̀ náà ṣe ń ṣe program tọ́lọ́hún ò rán wọn mọye tí èèyàn bíi 100 bá dá 50% lọ sí náírà náà tí ò ṣiṣẹ́ tí ò ṣe nǹkan kan kíru wèé yìí máa lóhun wọ first class lọ abroad òun lọ ṣe program á tún máa wá fi bóòsì fún Dẹ́kunlé Epaphras náà nǹkan. Ẹ̀yin tẹ́ wá wà Nàìjíríà ẹ̀yin tẹ́ wà lábúrọ̀dì tí mò ń sọ fún wípé ẹ fẹ́ padà sílé ẹ dẹ̀ ẹ̀ ń pàwọ́ àwọn tó ń jẹ́ kí ilé bàjẹ́ ẹ rí pé tiyín ti bàjẹ́ ẹ lè nísinmi náà ṣe bírò ẹ̀ lẹ́ni tó wá sẹ́ndì mẹ́sẹ̀gì sí mi sí bóyá rú wọn gan ti bú mi rí pé kí ló dé tẹ́ni yìí ń sọ̀rọ̀ sáwọn pastors yìí bá ilẹ̀ gbogbo tán fọjú àárọ̀ wọn ṣe tán ralẹ̀ pé táwọn bá dẹ̀ lówó káwọn máa kọ lọ Redeem ti gbà báyìí Redeem ti gbà ń bẹ̀ yẹn àfikọ́ lọ́n fún wa ṣe bóyá bẹ̀ wọ́n ni bá mọ̀ pẹ̀tù sí wọn bá mọ̀ fún wọn lépo mu ni nígbà tẹ́ bá ní adúrú 150 something acres of land tẹ́yìn wá na 2 plots tẹ́ ẹ̀dẹ̀ tún gbà lọ́wọ́ ẹ̀ ẹni pé tó lẹ́yìn lẹ wá gbé kí àwọn onílẹ̀ lọ fún wọn nílẹ̀ bòmí. Ẹ wo oṣù yìí kódà gọ́ọ̀mẹ̀ntì Ìbàdàn Ọ̀yọ́ ti kí làwọn bọ́ ń ṣe téèyàn ra odidi éka bẹ́ẹ̀ yẹn kó náà fún kọ́ ẹ́stéètì. Eléyìí lágbára o. Ẹ ṣe. Best life ẹ ní láti unmute o. Ẹ kúrò lẹ́ gbogbo lé o. Ta ló ń sọ̀rọ̀? Mo ti unmute, ṣé ń gbọ́ mi? Ok, a ti ń gbọ́. Best life ló ń sọ̀rọ̀, best life. A ti ń gbọ́. Ẹ kúrò lẹ́ gbogbo lé o. Ẹ mọ̀ kúrò lẹ́. Ṣe rí ọ̀rọ̀ Àgbàlá Gabriel àbí kí làbá bí Àgbàlá Daniel dẹ̀ lọ́n pè. Ọ̀rọ̀ rẹ̀ ò jọ mí lójú torí gbà èmi gbogbo time tí mo wà ní area ọ̀nà ọ̀dọ̀ wọn lọ́hùn yẹn ni mo ti ń gbọ́ fìrìfìrì ìrìn àjò ẹ̀. Sọ̀rọ̀ ẹ̀ ò jọ mí lójú àwọn tó lọ ń kó sábẹ́ ẹ̀ ni wọn ò ní rónù. Bí a kì í dẹ̀ sọ pé orí wọn ò pé generally àtẹni tó wà educated àti educated illiterate àti illiterate fúnra wọn gbogbo wọn ṣàkóra wọn lọ síbẹ̀. Ibi tó lóun kọ́ káàmpù sí tẹ́lẹ̀ àbí ṣọ́ọ̀ṣì dẹ̀ lóun kọ́ síbẹ̀ láti títì Ẹgbẹ́dá ẹ máa wọ 1,500 ọ̀kadà débẹ̀. Nísìnyí Ọlọ́run ló mọ bó tún ṣe gba ilẹ̀ padà sí express ńbẹ̀ tó tún fi kọ́ gbogbo ibi tó kọ́ gbàràgbàrà síbẹ̀ ńsìn. Bó ṣe ń gba ilẹ̀ yẹn gan kò yé mi. Ọmọ onílù lásán ní kinní burúkú yẹn ọmọ onílù ni. Bí generation ẹ̀ bá ṣèrànṣẹ́ Ọlọ́run rí ṣé dandan ni kóun náà ṣèrànṣẹ́ Ọlọ́run ni. Gbogbo àwọn ọmọ tó bá sùn lẹ́yìn ṣọ́ọ̀ṣì allegedly tó ń sọ ń gbà yẹn kó tó di pé òun náà dìránṣẹ́ Ọlọ́run rọ̀ yẹn. Gbogbo ẹ̀ ṣáà lọ́ mọ̀ àwọn tó mọ history ẹ̀ wà ní Ẹgbẹ́dá ńbẹ̀ yẹn náà. Ẹ mọye tí tó sẹ́ni kankan tó lè jáde fún. Tó bá tún wá lẹ́ni tó sọ̀rọ̀ wọ́n á náà sọ̀rọ̀ sí ìránṣẹ́ Ọlọ́run àbí kò fẹ́ dá fún ìránṣẹ́ Ọlọ́run rárá ni. Fún wọn kí pé àbí kò ní yẹ wọn ni kò ní dá fún wọn ni. Kò ní yẹ yín. Àtẹ́gbẹ́ tí mo fẹ́ kó 3 million fún yàn láti gba pátánì yẹn 3 million. Àwọn èèyàn dẹ̀ jìyà nínú ìjọ yẹn. Mo wá sọ fáwọn pastors pé tí ìwà pé bóyá olórí burúkú ni àwọn tó wà lábẹ́ yín gan ṣe èrè. Ìtẹ́ ní ká máa wá pray fún ó wà lọ́wọ́ yín fún wọn.
ẹ wá ní kán máa pray ẹ̀yin dẹ̀ ń gba títọwọ́ wọn aláìní torí bíbélì yín sọ wípé ẹni tí ò ní ọwọ́ ẹni tí ò ní láti gbàfẹ́ ni tó ní ẹ̀yin olùṣọ́ lórí ẹ̀dẹ̀ jókòó sí irú bíbélì. ṣe ọ pé ibi pẹlẹbẹ ló ti mọ ọ̀lẹ̀ ń gbà yẹn tó máa lóun fẹ́ kọ́lé fáwọn èèyàn tó máa lóun fẹ́ ṣe kíní kan tó kọ́kọ́ lọ ń káwọn onífíìmù tó ń kó gba àwọn tó jẹ́ actors and actresses yẹn nígbà tó fi ibẹ̀ wọlé tán ló ṣẹ̀ lọ ń pìkì someone else nígbà tó lọ mú Muyideen lábẹ́ kíní ní Ìwó Road ńbẹ̀ yẹn ó ti mọ̀ pé nǹkan tó kò mọ̀ pé nǹkan tá yí ọmọ yẹn máa padà dà nìyẹn nígbà tó ń gbowó fún tán ó wá ní o fẹ́ ralẹ̀ fún o lọ ralẹ̀ fún níta o lọ rà fún ní ibi tó mọ̀ pé wọ́n ló gbẹ́sẹ̀ lé o kọ́ mansion síbẹ̀ tán o insist o wá bẹ̀rẹ̀ sí ní báyàwó ọmọ yẹn sùn o wá lẹ wá ní ó ya wèrè báwo láfítà tó ti kúrò ńbẹ̀ ṣán rí i pé ó jọ alágànná ni ilé táwọn èèyàn máa ń hùwà jágajàga báyìí mo dẹ̀ rí wèrè pásítọ̀ kan náà lónìí lórí TikTok tó ń sọ pé èpè tó máa ń ṣẹ́ ní láìfù Rótìmí Daniel èpè tí Rótìmí Daniel ń ṣẹ́ òun nìkan ló ń bí òun nú òun máa ń lọ síbẹ̀ wọ́n ní ìlò òun. network ẹ jọ̀ọ́ ẹ máa bá wa power tap ẹ jọ̀ọ́ ẹ máa wùwà wà ẹ jọ̀ọ́ ẹ máa bá wa power tap ẹ jọ̀ọ́ 3 million bẹ́ẹ̀ ni Nadia Shedin 3 million for open best of life ẹ send request again network yẹn ti sá lọ Tóyìn ṣẹwà ń bẹ Tóyìn Caxton Ìdòwú ẹ ní láti unmute o ẹ jẹ́ máa bá wa power tap wọ́n tún ti ń flag okay Fúnkẹ́ Olúyadí ṣẹ̀wá ń bẹ̀ Fúnkẹ́. mo wà ń bẹ̀ o. a ti ń gbọ́ yín. ẹ kúrọ̀lẹ́ sà. ẹ mọ̀ kúrọ̀lẹ́ ìyá mi. ẹ kú gbogbo ẹ̀ Ọlọ́run kó máa fún yín ṣe lágbára Ọlọ́run. ṣé Èdùmàrè. ṣe rí àwọn pípù yìí Ọlọ́run kó máa ṣàánú wa. Actually èmi ò tiẹ̀ really believe in àwọn pastors náà in the sense that though tẹ́lẹ̀ church tí mo máa ń lọ winners mo ń lọ but mo ní uncle kan tó jẹ́ pé tí oní ìbílẹ̀ ni ẹ̀kọ̀ọ̀kan tí máa lọ sọ́dọ̀ wọn tá máa fún mi ní nǹkan màá ní ẹ̀wọ́ ẹ̀fín lẹ́jọ́ Jésù ti wà lẹ́yìn mi Jésù máa ṣe wọ́n ní àwọn pásítọ̀ tẹ̀ ń tẹ̀lé yìí ṣé ẹ mọ̀ nǹkan táwọn fúnra wọn tọ́lá mo ní irọ́ ni jàre kò sí nǹkan kan ó wá dijọ́ kan mo lọ sọ́dọ̀ wọn mo wá lọ sọ́dọ̀ ẹ̀gbọ́n mi kan ilé wọn ò dẹ̀ jìnnà síra bó ṣe ní kán wá pè mí wá nìyẹn níyẹn ọ̀nkù mi yẹn ṣe ní kán wá pè mí wá ó wá ní kí n gbẹ̀yìn wọlé mo wá gbẹ̀yìn wọlé nígbà tí mo máa gbẹ̀yìn wọlé mo rí máa yẹn jókòó àtìyàwó ẹ̀ mi really mọ̀ wọ́n ṣá bọ́ńkù mi yẹn so bí àwọn yẹn ṣe rí mi wọ́n dákẹ́ wọn sọ̀rọ̀ mọ́ ọ̀nkù mi wọ́n wá sọ fún wọn pé go ahead talk kí ni wọ́n máa sọ wọ́n ní ẹ fún wa ní nǹkan tó jẹ́ pé ta bá ti ṣe gbogbo àwọn èèyàn aṣubú wọ́n á ṣe àfẹ́ kó jẹ́ pé chọ́ọ̀chì wa tó jẹ́ pé tó bá ti ń débẹ̀ báyìí kó máa ṣe kí ni kí mírèkù máa ṣẹlẹ̀ ọ̀nkù mi wá ní bí kílẹ̀ wá ń fẹ́ báyìí ó ní ẹ má béèrè bàbá kò yẹ kẹ́ tún máa béèrè mọ́ ó yẹ kẹ́ ti mọ̀ nǹkan tí a fẹ́ ọ̀nkù mi wá ní okay nígbà yẹn owó sì nìyí ọ̀nkù mi wá sọ pé okay ẹ lọ 100,000 wá ni ọ̀nkù mi wá tún béèrè lọ́wọ́ pé ṣé ẹ ti rí anybody tó ṣe nǹkan bẹ́ẹ̀ ó ní ṣèbí wọ́n sọ pé wọ́n máa ń rí àwọn nǹkan mọ́lẹ̀ bóyá bí èèyàn bí nǹkan kan ọ̀nkù mi ṣáà tì wọ́n sí iwájú kí ni wọ́n fẹ́ sọ ọ̀nkù mi ṣáà ní ẹ lọ wá 100,000 wá 100,000 tó wá ní kán lọ wá lọ́dún yẹn wàá ṣiṣẹ́ gan kó tó rí 100,000 yẹn ìyẹn fi tì wọ́n síwájú wọ́n wá lọ nígbà tí wọ́n lọ ọ̀nkù mi wá sọ fún mi pé ṣé o ti rí àwọn tẹ́ gbójúlé nìyẹn o. ẹ ń pe Jésù. ẹ ń pe Jésù. mo ní ọ̀nkù kò lè jẹ́ bẹ́ẹ̀ mo wá béèrè lọ́wọ́ ọ̀nkù mi pé kí ló dé tẹ́ ẹ lè ṣe ó lẹ́yìn irú nǹkan báyìí àwọn ò kí ń ṣe káwọn lọ rèèyàn mọ́lẹ̀ níbo wọ́n ti fẹ́ rí èèyàn pé tó má tẹ̀ rí yàn báwo là ń ṣe fẹ́ ṣe kí làwọn fẹ́ tí àwọn bá kú léènì kí làwọn fẹ́ sọ fọ́lọ́run mo ní ẹ̀yin tẹ́ jẹ́ tìbílẹ̀
lẹ́nu mọ̀ pé láti rìyàn mọ́lẹ̀ ẹ̀ṣẹ̀ ńlá ni ká tó máa sọ pé àwọn tó ń pe Jésù. ṣé wọ́n Uncle mi dárúkọ pásítọ̀ yẹn fún yín jọ yẹn. wọn ò dárúkọ pásítọ̀ yẹn, uncle mi ò sọ pásítọ̀ yẹn, kò sọ pásítọ̀ yẹn, ó kàn ṣáà sọ fún mi pé kí n má wọ̀rì, kí n máa lọ, wípé díẹ̀ mo ṣì rí. Nígbà tó tún máa dìrọ̀lẹ́, mo sì wà lára uncle mi tún ní kán lọ pè mí wá, mo tún lọ, àwọn ilé aláṣọ funfun tẹ̀ ni. Nínú ṣìráì mi bẹ́ẹ̀, ó dẹ̀ ń mú ẹ̀mí, ó dẹ̀ ń lo ẹ̀mí, ó dẹ̀ ń sọ̀rọ̀. Nígbà tó wá sọ tán ló wá sọ, tó wá tí wọ́n tù lára, uncle mi yẹn náà ló tù lára o. Nígbà tí wọ́n tù lára tán, ló wá sọ pé ó wá ń jíṣẹ́ fèmí, àǹtí ẹ bá dẹ̀ bo orí yín o, ẹ bá dẹ̀ ṣe kinní kan o, ló ṣàsọ gbogbo ẹ̀. Mo wá ní ok, bí kí ni mo wá lè fi bọ orí? Ló bá ní ẹyẹ ẹtù, ẹyẹ kinní kan, ó ṣàka gbogbo ẹ̀ lẹ̀ pé tẹ bá wá sí church wa, a máa bá yín ṣe. Mo rẹ́rìn, mo ní mo ti gbọ́, ẹ má wọ̀rì. Òun àtọ́nkù mi ṣàtúnsọ̀rọ̀. Nígbà tó wá lọ, ọ̀nkù mi ṣàwọn sọ fún mi pé so nísìn jọ nítorí Ọlọ́run, ṣé Jésù ló fẹ́ tẹ̀lé? Ṣorí àwọn tó ń tẹ̀lé Jésù yìí, wọ́n ní nǹkan tó ń lá lábẹ́lẹ̀ o. Kò ń ṣe gbogbo àwọn tó rí tó ń pe Jésù Jésù Jésù, kò ń ṣe gbogbo wọn ló mọ Jésù o. Kò sí, most of them wọn kò sí church tó máa lọ, church tó bá rí tó tóbi, wọ́n ní nǹkan tí wọ́n rí mọ́lẹ̀. Mo wá ní àwọn kú, ó wá ní jẹun fún ẹ nìkan. Redeem. Mo ní àwọn kú, kí ló tún ṣẹlẹ̀ ń Redeem? Ó ní ṣàmọ́ gbọ́. Ó ní ṣò mọ́ pàpẹ́ láwọn tó lọ kọ́ Redeem ní Express. Mo ní ó ní ṣe orí gbogbo orígun tó wà ní church yẹn, ó de fáwọn so mọ́bẹ̀. Mo ló ń kú, ẹ̀ẹ́dẹ̀ rọra, má jẹ́ kí Redeem bá yín gbọ́, man of God kí ni màá ní? Lóní gbé lè ṣiṣẹ́ ọjọ́, man of God kọ́, man of God ni. Mo ló ń kú òkú yẹn, ó ní dákẹ́. Jẹ́ wọ́n ṣe wọ́n sọ fún mi pé jẹ́ kó rí ẹ pé gbogbo wọn pátápátá àmọ́ ibi tí wọ́n jẹ́ sí, àmọ́ nǹkan tí wọ́n ṣe lábẹ́lẹ̀. Wọ́n á gorí pulpit, the Lord is good, the Lord is kinní kan, irọ́ ni o, jẹ́ kó rí ẹ pé. Ìjọ yẹn ni mo ti sọ fún ẹ̀gbọ́n mi pé ẹ wò, ẹ jọ kílẹ̀ nínú ilé tó jẹ́ bu tí mo lè jẹ. Àtìgbà yẹn ṣá ni ẹ̀rù àwọn pastors ti máa ń bà mí. Ẹ̀rù pastors máa ń bà mí débi pé mi lè kúrò, even ẹ̀kọ̀ọ̀kan tí máa lọ sí church, mi lè déwájú pastor kí n sọ fún pé mo kúnlẹ̀ síwájú ẹ jẹ́ gbàdúrà fún mi. Ẹ ní sùúrù náà, ẹ má bínú o, ládùúgbò gbogbo ẹ ti rí, kílẹ̀ ń wá lọ ṣọ́ọ̀ṣì náà? Kò yé mi o. Kò yé yín? Kò yé mi. Kò yé mi o. Ẹ mọ̀ fún bíbélì náà sọ pé wọ́n má ṣe kó àpapọ̀. Bẹ́ẹ̀ ni sà. Ṣé rí ìjọ tẹ bá ti kọ gbogbo kinní rádàdà tán kọ́ wa ní kékeré sílẹ̀, ìjọ yẹn ni àní máa fi yín sílẹ̀, ìjọ yẹn làlàkàlà, ìjọ yẹn ni wàhálà ìdààmú wèrè yẹn ló máa fi yín lọ. Ẹ parọ́, ṣé rí lẹ́nu láti bóyá bí oṣù 4 sóṣù 5 tí mi lọ sí church báyìí. Ṣé ló dàbí pé ìfọ̀kànbalẹ̀ kan from nowhere. Yóò wọlé wá. Honestly from nowhere. Gbogbo nǹkan tí mo ti ń lé látijọ́ yìí, tí mò ń gbàdúrà, Olúwa, tí màá tún lọ ní wòlíì mi kan. Tí màá tún, mo tẹ ẹ̀yà mo kọ̀ káńsù gbogbo wọn, mo ní wò Jésù tó bá jẹ́ pé tòótọ́ Ọlọ́run wà, ṣe mi ìfẹ́ lọ sọ́dọ̀ anybody láti lọ gbàdúrà mọ́. Ní ká dẹ̀ máa pàrọ̀, Ọlọ́run ń ṣe in fact àti ibi tí mo rókan re sí àti ibi tí mi rókan re sí ni mò ń rí oore. Ọlọ́run ṣe. Ó yà gbé kàtí gbogbo tó ẹgbà máa ní kí ẹ sọ̀rọ̀ ẹ̀ lẹ́nìí. Nígbà tó kọ́kọ́ bẹ̀rẹ̀ ńgbà yẹn náà, mo wò pé tó kọ́kọ́ mọ àwọn actors tó kó gbogbo wọn tó fún wọn ya this short woman kíta wọn máa ń pè tó jẹ́ actress tó mú wọn gbà yẹn tó ń kówó fún wọn tó ń ṣe èmi tẹ̀ tó ń ṣàdúrà fún pé Ọlọ́run kó máa ràn lọ́wọ́ o láì mọ̀ pé wèrè rẹ̀ iṣẹ́ ibi ni wọ́n ń ṣe. Gbà kan ni bẹ́ẹ̀ ni kò sọ́fẹ̀ẹ́ local government ni. Ọlọ́run fi ń ṣe.
Ọlọ́run máa fún àṣírí wọn máa tú lágbára Ọlọ́run àṣírí wọn báṣírí wọn ṣe bẹ̀rẹ̀ sí ní tú kò ní àṣírí wọn ò ní cover mọ́ lágbára Ọlọ́run. ṣọ́ọ̀kù yín yẹn ṣì wà láyé. Sá. ṣọ́ọ̀kù yín yẹn ṣì wà láyé. Pẹ̀lú ògo Ọlọ́run. Ṣé mo lè mú wọn lọ́rẹ̀ẹ́ kan mọ́ fún mi? In fact wọ́n ti di kinní sìn wọ́n ti di kinní lágbọ̀n sí àyè lè mú wọn lọ́rẹ̀ẹ́. Kí ló wà? Mo fẹ́ mú wọn lọ́rẹ̀ẹ́ kí n máa gba ọ̀rọ̀ jinlẹ̀ látọ̀dọ̀ wọn nípa àwọn bàbá wa ní Olúwa. Àwọn fúnra wọn gan bó ṣe wà ń sìn tí máa ní ẹ̀gbọ́n alpha wòlíì ṣé nǹkan ò ṣe é ṣé nǹkan ò ṣe àwọn wòlíì òṣìwò ló ń tẹ̀lé kiri àwọn wòlíì ìranu wo ló ń tẹ̀lé kiri. ẹ̀yin gan-an kan tẹ̀lé wá. Ikú tẹ̀lé wọn mọ́ yìí lọ́wọ́. Wọ́n ń gbé Jésù yẹn wá gba nǹkan lọ́wọ́ family member yín. Ẹ wá fi family member yín sílẹ̀. Ẹ wá ń tẹ̀lé Jésù. Ẹ ní bẹ́ẹ̀ gan fúnra ní ẹni ìdèsílẹ̀. Ẹni ìsinmi wà láàyè. Ṣé ìyá mi? Ẹ ṣe. Ó yá bẹ́sẹ̀ fẹ́ sáré round up. Bí mo yẹn sọ̀rọ̀ lẹ́ẹ̀kan pásítọ̀ yẹn ó ṣáà ń sọ pé kíní kan ṣe Rótìmí Daniel wọ́n ní lòun fẹ́ fún òun sì ń padà bọ̀ òun ò tí ì dé wàhálà alọ́ rẹ kò ní sunwọ̀n abọ́ ẹ̀ pàápàá ó kàgbà kò ní torí mi ò mọ pírọ́blẹ̀mù gbogbo a ní kẹ́ yé wá bí èmi ò mọ nǹkan tẹ̀ ń wá mú bí báyìí ẹ máa wá báyìí ní tí ò bá ti yín mu ẹ máa ní olóòmọ orúkọ tépè ń jẹ́ òun mọ bẹ́ẹ̀ pè ṣe ń jáàyàn èpè yẹn kò bá tó òun nígbà tí ò bá tiẹ̀ mú kí lòun wá ṣe ń bí orí gbogbo yín burú ni. Orí gbogbo yín burú ni. Mo wà first láti lọ sí ibi comment section ibi comment kìíní ẹ̀ mo lọ comment síbẹ̀ pé ṣọ́ wá ẹ̀ ń bẹ̀ ní kí ni ìṣòro yín gan. Tẹ́ bá ti mọ̀ pé ibi èpè yẹn ò bá ti mú nígbà tó morúkọ tépè ń jẹ́ wà á dẹ̀ get out kúrò ń bí. Nígbà tí èèkàn fokùn wọ ẹ mo dẹ̀ sọ fún tó bá yẹ pé oní skeleton inú kọ́ńbọ̀dù nìkan tó o bá ti ní skeleton inú kan yín tẹ́ bá mọ̀ pé ti lẹ́bọ̀ lẹ́rù náà lẹ́ máa ń kanra wèrè sọ̀rọ̀ online lẹ́ máa ṣe live lórí ẹ̀ tí ó kàn yín. Ṣé bínú báìbù la tún ti ka ti tèmi ìfún wọn. Nígbà tí tíṣà ó máa lóun fẹ́ dá sí iṣẹ́ lọ́ọ̀yà kí ló kàn yín gan kí ni ìṣòro ayé yín ẹ̀ẹ́dẹ̀ díṣẹ́ ìrànṣẹ́ tẹ́lẹ̀ ẹ̀dìmú èlé tẹ́lẹ̀ omi ìṣẹ̀lẹ̀ ń wá rán tẹ́ bá mọ̀ nǹkan tẹ́ máa fi ní kinní lórí TikTok ẹ máa sọ̀rọ̀ ẹni lẹ́ni káàkiri ṣọ́ọ́ṣẹ́ èpè ń ja gbogbo yín láti ìrandíran ni alẹ́ ò ní da àbọ̀ ẹ̀gàn ò ní sunwọ̀n pẹ̀lú pátú tó ló fẹ́ ṣe yẹn wà bá mi ń bẹ̀. Àwọn àṣírí ọ̀dẹ̀ ní àwọn obìnrin ni kán bá wí àwọn obìnrin gan ni kán bá wí lóòótọ́ torí dádì ìsọnù àwọn dádì ọ̀ràn dádì òfò táwọn máa kúnlẹ̀ fún káàkiri àdúgbò bàbá kan náà wà ní Ṣàgámù bẹ́ẹ̀ mọ orí òkè má sunkún mọ́ lọ́nà bíi local government wọn àwọn ìyá àgbàlagbà tírun tẹ́yìn ti tọ́ lẹ́nu wọn tírun funfun wà lórí wọn. Late morning, thank you. Orí kúnlẹ̀ lọ ti bàbá sọ̀rọ̀. Bẹ́ẹ̀ni. Tọ́ọ̀ bá kúnlẹ̀ ẹsẹ̀ wọn méjèèjì bàbá ò ní dá wọn lóhùn kò ní bá wọn sọ anything. Àti ibi tó bá ti ń bọ́dẹ̀ báyìí lọ́ ti máa rá bàbá tó má ti lè rí bàbá yẹn lọ́ọ̀kan torí kò ní dá wọn lóhùn á ní ó dìgbà tó bá forúkún wọn méjèèjì kúnlẹ̀ àtàwọn tó tóbi lọ. Àtàwọn tó jù lọ dànù orí kúnlẹ̀ lọ́ máa wà. Kí ló dé sẹ́yìn lọ Ọlọ́run ni tẹ́ bá jọ́ Ọlọ́run gan Ọlọ́run mọ̀ ọ́n bí tẹ́ máa ti bà nǹkan jẹ́ dé Olódùmarè ni ó mú gbogbo yín pẹ̀lú iṣẹ́ ibi ọwọ́ yín. Àfi pé mo pe àfà. Ṣé ìyá mi ẹ ṣe mi dé bàbá ẹ kálẹ̀ o bàbá mi ẹ jẹ́ fẹ́ pa ádá mi lórí láìpẹ́ yìí ṣé mo kọ́ máa ń ṣe ọdún Alágẹmọ níjẹ̀bọdè. Bẹ́ẹ̀ni. Àwọn pásítọ̀ àáfà àwọn pọ̀ ní Alágẹmọ tó máa lọ wo ìṣe. Aláṣìírí ní gbogbo àwọn pípù àṣìírí gidi wọ́n ya wèrè gan. Mo kàn rí ẹ̀rí lọ́jọ́ yẹn. Ìjọba máa ń wà balẹ̀. Ṣálẹ̀ náà máa ń wà àbí dúró dìde. Ọ̀sán wá wò ó. Ọ̀sán
ẹ mọ̀ bá wa ya fọ́tò wọn kẹ́ ẹ mọ̀ sẹ́ndì ẹ̀ sí wa sẹ́ ẹ mọ̀ bá wa ya fọ́tò ẹja mọ̀ gbé wọn sáyé kó tún jẹ́ púrúfù fún pé tórúkọ Jésù wọn bá ń ṣiṣẹ́ kí náà ń wá gẹmọ fún. àbí o. Àwọn wèrè ló dẹ̀ máa sọ fọ́mọ ìjọ wípé thou shall not be unequally yoked with all believers. Yes, now. Wọ́n ti fi kú dẹ́rù bà mí títí ikú yẹn tán fi dẹ́rù bà mí wọ́n tiẹ̀ wá jẹ́ kílé ayé yẹn gan tiẹ̀ wù mí mọ́ èmi ìfẹ́ gan fẹ́ kú sí wọn lọ́rùn. Ká tó wí ká tó fọ̀ Jésù máa pa ẹ́ ká tó wí ká tó fọ̀ Yahweh àbí bàbíkúgọ Jehovah will strike you ó tiẹ̀ ọ̀rọ̀ wọn àdàmọ̀ gbẹ̀bí àti Jehovah yẹn tí wọ́n bá ti sọ̀sọ́kùsọ wọn tán ìmídélì tí Jésù tàbí Jehovah wọn bá dé ọtí ògógóró 40% lèmi àti Jehovah wọn jọ. Àjọ ṣe jẹ́ wọ́n bí bẹ̀rẹ̀ èmi kọ́ ló rán wọn ṣe o iṣẹ́ ara wọn náà jẹ́ o. Ẹjọ́ pa wá o. Ẹ wò á ní dákẹ́ bàbá mi á ní dákẹ́ á máa ṣe lọ náà ni bẹ́ẹ̀ àwọn èèyàn máa bọ́ sẹ̀. Àwọn Àgbàlá Gabriel ẹ̀ tẹ̀ ti pọ̀ jù. Àmín. Àwọn èèyàn máa bọ́ ẹ ṣé. Free paint ṣe wà ń bẹ̀ free paint Jésù tẹ fi ń dẹ́rù bà mí lójoojúmọ́ èmi àti ẹjọ́ ń bu nǹkan lábì báyìí ni tó ń fi yín ṣe yẹ̀yẹ́ tó ń fi yín ṣẹ̀sìn free paint ó yẹ ní láti unmute o àbáwọn monday stop yín free paint okay Sister Kudirat ṣe wà ń bẹ̀. Sister Kudirat ẹ ní láti unmute o free paint Sister Kudirat Ọlọ́run òṣì tẹ́ ń gbé káàkiri my God says 10 people should come out and bring money ẹ rí páyé yín ti bàjẹ́ kò ní yẹ yín kò ní yẹ Ọlọ́run yín ẹ jọ mọ́ pásán ni ẹ̀yin olùṣe rádaràda focus ẹ ní láti unmute focus ẹ̀yin ló kàn. No, Apostle Káyọ̀dé ṣàṣẹ wà ń bẹ̀ sà. Apostle Káyọ̀dé ṣàṣẹ wà ń bẹ̀. Ezekiel ṣètò ń jí àbí bí mi mọ́ bọ́n ṣe ń porúkọ yẹn ń máa farabalẹ̀ dẹ lóhùn stop insulting God please. Ẹ jẹ́ kí sáré yìí lóhùn sàmúbọ́sà. Ezekiel ṣètò jí you said I am insulting God. Tó bá jẹ́ wípé gbogbo yín mọ Ọlọ́run ni ẹ máa rí wípé Ọlọ́run òótọ́ tó wà. Tó bá yẹ pé olórí burúkú gbogbo yín tẹ̀ ń ṣe Jésù káàkiri tó bá yẹ pé lóòótọ́ lẹ fẹ́ Jésù yẹn kí ló yẹ kẹ́ ẹ kọ́kọ́ máa ṣe fún humanity? Kí ni ó yẹ ta ló yẹ ká máa bá nídìí òótọ́? Tí n bá ń sọ wípé àtàwọn àtọlọ́run wọn Ọlọ́run tó pè wọ́n sí ìkà Ọlọ́run tó pè wọ́n sí awọ ọ̀dájú òun ni Awíkókó ń sọ tó ní pé kò sí kankan nínú yín lórí ọ̀tà ní Nàìjíríà tó mọ Ọlọ́run òótọ́. Olórí burúkú yín ò mọ ẹ lè ṣàánú fún ọmọlàkejì ẹ wá ń gbé Ọlọ́run tí ẹ rí èèyàn tẹ rí ẹ lè ṣàánú fún Ọlọ́run tẹ́ ẹ̀ rí lẹ wá ń dìfẹ́ǹdì lórí péèjì mi wípé mò ń bú tẹ́ fi ń confuse àwọn èèyàn mo rò pé lórí ibu gbogbo yín ẹ̀yin mi mọ Ọlọ́run ẹ̀yin ẹ mọ Ọlọ́run òótọ́ tó wà olórí ibu gbogbo yín bàbá mi ẹgbà ìbánigbóhùn sókè jàre. Awíkókó lójú ọlọ́rọ̀. Bàbá mi tọ́lọ́rọ̀ bá gbọ́ kí ló fẹ́ fi. Ó kù ọjọ́ mẹ́ta. Ìjọ kan pẹ̀lú sá. Mo sáré lọ ṣeré lẹ́kìtì ní ọjọ́ gbúrò mi. Ìyá báwo ni ìrìn àjò sá? Àdúgbò fọlọ́run mo ti padà dé láyọ̀ àtàlàfíà. Mo ti aṣọ fàájà ni mo wọ̀ lọ tí mo wọ̀ bọ̀. Fàájà to the world. Fàájà to the world ọ ni mo wọ̀ lọ tí mo wọ̀ bọ̀ torí sísítà mi kan tiẹ̀ wà tó yẹ pé tó bá kó owó oúnjẹ sọ́wọ́ ẹ̀ á fi ra dátà torí tiẹ̀. Ọlọ́run á gbọ́ àdúrà gbogbo wa. Àwọn tí inú wọn pò náà máa ń sọ pé òun bú Ọlọ́run báwo ló ṣe fẹ́ bú Ọlọ́run
báwo o lè bu ọlọ́run ṣùgbọ́n ọlọ́run ló dá láyé ẹ ọlọ́run wọn tán fi ń tán lu fi jìbìtì báyé àwọn èèyàn jẹ́ ọlọ́run bẹ́ẹ̀ wọn ni tán fi ń gbàyàwó oníyàwó ọlọ́run bẹ́ẹ̀ ni wọn tán fi ń ṣiṣẹ́ ibi lòún bú bẹ́ẹ̀ ni kì í ṣe ọlọ́run tó dá wa torí àwọn ti ya ọlọ́run tí wọ́n sọ́tọ̀ bẹ́ẹ̀ ni ọlọ́run jìbìtì làwọn ní lọ́wọ́ ọlọ́run ọlọ́run ìwà ìkà làwọn ní lọ́wọ́. woman kan sọ ní programu tó ṣe bóyá ìjẹta tó ní bẹ́ẹ̀ ni wòlíì kan pásítọ̀ kan pé ó fún èèyàn 6 lóyún bẹ́ẹ̀ ni tó ní wọ́n ti ṣọ́ọ̀ṣì ẹ̀ mo kọ́mẹ́ǹtì gbà yẹn pé mo mọ ṣọ́ọ̀ṣì yẹn torí jọ́tọ̀rọ̀ yẹn ṣẹlẹ̀ gangan mo lọ fún kàmpéènì pátì iwájú ṣọ́ọ̀ṣì yẹn ni mo páàkì mọ́tò sí ni mo wá ráwọn èrò tó ń pariwo mo wá ní kí ló ṣẹlẹ̀ náà wá ní àpásọ̀ ṣọ́ọ̀ṣì yìí wọ́n ti wá ti ṣọ́ọ̀ṣì pa ó fún yàn 6 lóyún ọ̀nà ìdú sí ọgbà ní ṣọ́ọ̀ṣì yẹn wà kìtì ẹ̀ ṣe yẹn ni mo bá wá mo mọ̀ pé wúmà yẹn á fún ẹ ní low down lórí ẹ̀ bẹ́ẹ̀ ni sórí inú mi dùn pé àwọn obìnrin wọ́n ti ń join wa dáadáa nínú bẹ́ẹ̀ ni ohun tá à ń ṣe yìí because àwọn obìnrin yẹn náà lè àdánwò ayé ọkùnrin àwọn náà máa ń fi táì sí ọkùnrin lọ́rùn tá a fi gbé lọ ṣọ́ọ̀ṣì àwọn náà máa ń sọ pé pásítọ̀ kan wà bẹ́ẹ̀ kan ó gbóná tó bá gbàdúrà fún yín nǹkan báyà ṣẹlẹ̀ àwọn náà wọ ọkọ wọn lọ sí abẹ́ àwọn dìde ní àwọn wèrè tán pera wọn ní òjíṣẹ́ ọlọ́run yìí nǹkan kan ṣẹlẹ̀ láàárọ̀ yìí mo sọ story kan ní the other time mo ní pásítọ̀ kan tí mo bá bàbá ẹ̀ ra ilé tó bá yẹ pé o rántí tí mo ní ìgbà tí bàbá ẹ̀ wá kú ó wá ní ká báwọn ta ilé yẹn padà mo wá ní ká pàdé ńbẹ̀ láàárọ̀ ẹ̀ mo wá fẹ́ send message sí pé iye tán ná kíní yẹn àwọn agent tí mo gbéṣẹ́ yẹn fún òye tán ná o nǹkan báyìí ni o mi wàá mọ̀ pé ibòmí ni mo lọ send message sí ẹni tí mo wá send message sí wá jẹ́ ọmọ ìjọ mi kan ṣọ́ọ̀ṣì tí mo ti kúrò tó yẹ pé mọ́tò ẹ̀ ní pásítọ̀ yẹn gbà tí mo délé tí mo pe pásítọ̀ yẹn pé mọ́tò ọmọ yìí tó gbà inú mi ò dùn sí o èmi ò lè máa jòkó tiẹ̀ nínú ọ̀tà olórúkọ ni mí tí gbogbo ará àdúgbò mọ̀ mí kó wá gba mọ́tò mọ́tò ọmọ yìí èmi mo dẹ̀ bá gbalé tó ń gbé ọmọ yẹn dẹ̀ ti kúrò lábí kò sí lọ́dọ̀ ọkọ ó dẹ̀ ní ó ní ọmọ méjì ó wá sọ fún pé ìkan àkọ́bí ọmọ ẹ̀ máa kú tí ò bá gbé mọ́tò lẹ̀ mo wá pè pé nǹkan tó ṣe yìí èmi ò lè máa dúró tì ẹ́ o kí n máa wà nínú ọ̀tà kó má ṣe irú kan báyìí ìlú mọ̀ká lè mi o ọmọ yẹn mi pẹ̀lú ẹ̀ lájọ sọ̀rọ̀ láàárẹ̀ òun náà di kúrò ṣọ́ọ̀ṣì yẹn ó ń sọ fún mi lẹ́ni pé òun ti kúrò bẹ́ẹ̀ láti bíi 3 years ago pé àtìgbà tó ń di kúrò ṣọ́ọ̀ṣì ẹ̀ láyé òun ti nítumọ̀ ẹ má jẹ́ àwọn èèyàn dira wọn mọ́lẹ̀ sínú ṣọ́ọ̀ṣì ni bẹ́ẹ̀ni pásítọ̀ fẹ́ káyé tòun dáa ìwọ tó lọ sí ṣọ́ọ̀ṣì náà ò fẹ́ káyé ẹ̀ dáa tó o bá ń sọ máa lè tó o nígbàgbọ́ pé ọlọ́run ló dá sílé ayé kí ló dé àdúrà wo kí ló bẹ ọlọ́run tí ọlọ́run ò lè ṣe fún ẹ kò sí ní tí ọlọ́run ò lè ṣe irú èmi tí mo bẹ sọ̀rọ̀ ẹ mo sọ ń jọ sí for the past 10 years Sunday service Sunday pọ́n lọ ṣọ́ọ̀ṣì ìjọ Sunday ilé mi mo wá mo like wrestling gan ìtàn bá jà lánàá màá jọ́kejì mo ti ra òun máa jòkó títí mò ń wò ọlọ́run dẹ̀ ń gbàdúrà mi gbogbo nǹkan tí mò ń fẹ́ lọ ọlọ́run ṣe fún mi. bẹ́ẹ̀ni. so ogun à ń lọ ṣọ́ọ̀ṣì àlọ́ ń jókòó tí ẹnìkan tó ń fò sókè tẹ́ ẹ̀ mọ́rú nǹkan tó ti fẹnu bà kó tó kúrò nílé ẹ̀ ìrìn àjò tán ní ká ẹ má nìyẹn làwọn fúnra wọn rìn. ilé aláàfáà ilé wòlíì ilé babaláwo náà yà kiri gbogbo nǹkan tó ń pè fún yín yẹn agbára òkùnkùn náà fi kọ́ máa dì yín kẹ́ lọ kówó yín wá. ìtawà eléyìí sọ̀rọ̀ ìtàn mo súnmọ́ wọn dáadáa ni ẹ̀bẹ̀ tí ló dì mí Daniel bá ń ṣe gbogbo nǹkan tó ń ṣe yìí kì í ṣe pé ó ń ṣe fúnra ẹ̀ náà yìí tó yẹ káwọn èèyàn máa fi ronú nìyẹn pé ọkùnrin ebi ò pa náà kì í ṣe owó oúnjẹ ló ń wá oníṣẹ́ ẹ̀ lọ́wọ́ tó ń ṣe ẹ̀bẹ̀ òun náà ń wo pé ìrìn àjò tó ń ti rìn rí tó ń rí i pé mistake ló jẹ́ nínú life wọn káwọn èèyàn mọ́kù sínú mistake ẹni gbogbo wa ń sọ irú èmi báyìí mi ò ṣọ́ọ̀ṣì wo ni mo fẹ́ lọ tẹ́nìkan wá fẹ́ sọ pé òun rí Jésù Jeremiah 5:20 kó máa fò sókè níwájú mi máa ká máa wò ó pé òun kàn ń pe dán tiẹ̀ lásán ó ń pe dán fáwọn àwọn múgun ẹ̀ ẹ̀yin èèyàn jára yín awíkoko iṣẹ́ tọ́lọ́run ràn ló ń jẹ́ kò dẹ̀ ní sí jẹ́ gbogbo ẹni bá dẹ̀ ló gbogbo pásọ̀ tó bá dìde ogun sí ẹ wọ́n máa ṣubú ní ṣọ́ọ̀ṣì wọn ó máa di company gbẹ̀yìn wọ́n máa ta ṣọ́ọ̀ṣì wọn ní gbẹ̀yìn láṣẹ Èdùmàrè. So kọ́rọ̀ mi má pọ̀ jù
à ń tẹ̀síwájú fàájà o fàájà everywhere everywhere ni o fàájà ti everywhere ni fàájà liberation ti dé o bẹ́ẹ̀ ni. fàájà ni everywhere ọlọ́run àgbàdúrà wa ẹja máa tẹ̀síwájú àgbẹ̀tò lọ. ẹ ṣé bàbá mi Afripaint ó yẹ sáré gbóhùn sókè ẹ ní láti unmute o Afripaint a tún ti ń pè yín báyìí o ẹ unmute o. Okay. Can you hear me now? Yes, we are hearing you clearly. Okay. Good evening, my brother. Yes, good evening. I will try and make it snappy. Okay. In support of what you are doing. As a matter of fact, you are doing a great job. Thank But you, sir. Olóyìnbó ní pé if you want to hide something from a black man, just put it in writing. On ìfẹ́ kà. Mo mọ̀ wípé gbogbo akitiyan tó ń ṣe yìí àti àwọn èèyàn ẹni tó máa gbọ́ ẹni tí ò ní gbọ́ ò ní gbọ́ ẹni tó máa sọnù. Sísọnù tí mo dẹ̀ ń sọ yìí kò ń ṣe pé kán sọnù sínú ayé àwọn tó máa sọnù sínú church. Now let me set the record straight. I have an organization, an NGO, because I work with NDLA before. So I lecture on drug abuse, cultism, safety and security of Nigerian students. And for that point, for that reason alone, I have opportunity because I lectures in church. Do you understand? So that gives me opportunity to meet one or two pastors. I'm from Ijebu. I'm from Ogun State. Okay. Now, let me give you one. I will give you two. Yo, man, káàtàárọ̀. Ó ní ọ̀rẹ́ mi kan tó jẹ́ close friend mi. Bàbá ẹ̀ ọmọ Ìjẹ̀bú-Òde ni wọ́n pè bẹ́ẹ̀ ní Módìmọ́sàn. Àwọn ilé tí mo sọ yìí tí máa sọ pé ó yẹ kó ti yẹ kò sí agbára náà kò sí nǹkan téèyàn yẹn ń wá láyé. Meanwhile ọ̀rẹ́ mi yẹn ti máa ń sọ fún mi wípé ọ̀rẹ́ ṣé mo believe wípé tá bá máa ka church ní Nàìjíríà as in church tó tóbi kò ń ṣe àwọn church pẹ́pẹ́pẹ́ àwọn church tó tóbi gan the massive one pé tá a máa ka àwọn number 1 number 2 pé ṣé mo mọ̀ pé ìkan lára àwọn general overseer àwọn ó máa ń wá sọ́dọ̀ dádì àwọn bí báyìí àmọ́ nírọ̀ ni kí n má fọ̀rọ̀ gùn and luckily for me I was there lálẹ́ ọjọ́ yẹn mo wà pẹ̀lú bàbá yẹn níta àwọn kí wọ́n ti máa ń pe chair àgbà ń tara yẹn tó fi máa ń fẹ̀yìntì yẹn bẹ́ẹ̀ni òun ni bàbá yẹn jókòó sí lálẹ́ ọjọ́ yẹn lóru around maybe after 12 or thereabout bá ṣe rí mọ́tò yìí bó ṣe drive wọlé ní jeep ó tan full light tó máa tan full light yẹn ó rí i pé àwa mẹ́ta la wà lórí ìjókòó ó wá pe bàbá yẹn lórí fóònù ó ní àwọn tó wà ń bẹ̀ yẹn pé bóò ni o pé òun ò lè súnmọ́ bẹ̀ yẹn pẹ̀lú àwọn tó wà ń bẹ̀ yẹn bàbá yẹn wá dá lóhùn pé látijọ́ tó ti ń wá sọ́dọ̀ mi tó ti rọ́gbẹ̀rì lọ́dọ̀ mi rí ni àwọn táwọn jọ jókòó awo ni wọ́n. Owó ni wọn kò sọ gbẹ́rì láàrin wọn. Kò sọ gbẹ́rì bí bó ṣe drive wá ni Rótìmí mo fẹ́ lè máa tọ̀ sí ṣòkòtò gbà tí mo rí ẹni. Ọmọdé bá débi ẹ̀rọ àbáṣà. Àwọn jáyàntì méjì àbí. Wọ́n ní ìkan lára àwọn jáyàntì méjì. Yes. Ní Nàìjíríà. Yes. Ogun State ní National Assembly Church wọn wà. Ó ti yé mi. Mo fẹ́ lè I couldn't believe it. Ohun tí máa yìí àti ìyàwó ẹ̀ tán fi kó oògùn lọ lọ́jọ́ ó drive ara ẹ̀ wá ni o driver kan ló gbé wá o nǹkan tí wọ́n fi kó oògùn lọ lọ́jọ́ yẹn lọ́hùn ẹ̀rù Ọlọ́run bà mí I was like now yẹn náà lọ bẹ́ẹ̀ mo ní senior friend kan bàbá yẹn jù mí lọ is a pastor. In fact Redeem Church ló ń lọ wọ́n gbé ní sáìdì àkótí àjò wọn yẹn ní máa yẹn gbé and we are very close bàbá yẹn retire láti Guinness bàbá yẹn ti retire so he is now a pastor. Ọjọ́ tí bàbá yẹn sọ fún mi pé engineer church na business mo tún wojú ẹ̀ because I know he is a senior pastor
mo wojú ẹ ó ní kí n má wojú òun ó ní confam lòun sọ fún mi torí nígbà tó tẹnu bọ̀rọ̀ redeem fún mi inú redeem yẹn náà ló wà o tó sọ̀rọ̀ redeem fún mi I was like really oh ó ní kí n gbàgbé ẹ ó ní business gbogbo àwọn jọ ń ṣe oníṣèbí bẹ́ẹ̀ lòun wà láti gbà yẹn bẹ́ẹ̀ mo sọ síwájú pé kò sí bá a ṣe fẹ́ sọ àwọn tó máa gbọ́ àwọn tí wọ́n dẹ̀ ní gbọ́ yìí gan àwọn ìyàwó wa ni àwọn obìnrin ni. bẹ́ẹ̀ ni sà. àwọn obìnrin ni. In fact kọ́lọ́n kó ràn wá lọ́wọ́ you are doing a great job and God will continue to strengthen you no evil will befall you. gbogbo kòtò tó bá gbé sílẹ̀ fún ẹ àwọn náà máa kó sínú ẹ̀ fúnra wọn. ẹ ṣe báyìí. Thank you, God bless you. Amen sir. ṣe Èdùmàrè. ìjà ńlá la ó fẹ́ níjà ẹ̀yin ọmọ akọrin ìjọ̀gbọ̀n ńlá la ó fẹ́ níjà oṣù ìgbẹ́rẹ́ ọ̀gbẹ̀rẹ̀ ẹ̀fọ́ ìjà Elédùmarè ló lórí ogun àwa ó ń bẹ lẹ́yìn àwa ẹni bá fọwọ́ àwòtọ́ àbògùn lọ. ẹ ń fi móòlù ẹ kóògùn káàkiri ẹ̀yin olórí ibu. bẹ́ẹ̀ni o na so ẹ tó bá láyà kó wá wò ó kì í ṣe the full ground. mò ń bọ̀ ṣé sista nọfisa ti ṣì wà bí báyìí wọ́n ti lọ. Dọ́là broda or sista Dọ́là ṣe wà bí. Dọ́là. Hello. Baba. Hello. Mr. Ezekiel ṣì ní sùúrù o. Broda Dọ́là ń sọ̀rọ̀ lọ́wọ́ ń gbọ́ yín sà. Ẹ̀rí kan pa mí nì. Ẹ̀rí ìsàlótì mi gbogbo tó ń ṣẹlẹ̀ wọ̀nyí. Ètò kọ́ dùn mí ni pé gbogbo àwọn babaláwo wa yìí náà àwọn oníṣẹ̀ṣe yìí tí wọ́n ń ṣe nǹkan fáwọn pásọ̀ wọ̀nyí kà ní wọ́n. Bẹ́ẹ̀ni, àwọn gangan ní foundational problem wọn bá. Problem kà ní. Bẹ́ẹ̀ni. Àwọn ni wọ́n á tún máa bú wọn church àáfàá máa bú wọn lórí screen pé wọn ò ṣe yàn. Ẹgbẹ́ ń ṣe nǹkan fún wọn. Tí wọ́n bá tiẹ̀ wá ń bú babaláwo nìkan ṣe mọ̀ pé ìbà bẹ́tà. Èṣù láàlú ògiri òkò nílé oríta ẹlẹ́kùn sunkún láàróyè ṣẹ̀jẹ̀ wọ́n tún ń jẹ́ kí wọ́n bú èṣù nínú ṣọ́ọ̀ṣì. Àjọ̀dún lòkò yìí ló máa ń dùn èmi kíkọ̀ ìyẹn lọ bẹ́ẹ̀. Ṣùgbọ́n àtàwà nílùú òyìnbó àwa ni first gbógun lé ayé àwọn pastors àtàwọn àfáà. Mú gùn gidi ni wá ọlọ́wà àjẹká gbọ́n tábàdẹ́gbọ́n lẹ́tọ̀ọ́. Tó wá rí ti àgbàlá Gabriel tẹ́ sọ. Bẹ́ẹ̀ni. Wà á rí i pé lálẹ́ yìí sìn ó ní kí lórúkọ ẹ̀ ó ní blọ́gà tó bá jáde fún un tó máa dìná ìbò tẹ́ sọ ìlálẹ́ yìí. Amẹ́ríkà bẹ̀rẹ̀ náà ní pé àgàlagà lè o blọ́gà yẹn ló promote ẹ̀ ìyàlájẹ́ ló promote Àgbàlá Gabriel. Really? Yes, ìyàlájẹ́ ló promote Àgbàlá Gabriel. Tani ìyálájẹ́ courtroom. Yes, òun ló promote Àgbàlá Gabriel. Àsìkò ti tó tán máa padà lẹ́yìn ẹ̀ báyìí. Òun ló promote ẹ̀ ló ní káwọn èèyàn ó mọ̀ because Àgbàlá Gabriel ọmọ àjọ àwọn olówó àlẹ́ ni ẹ̀ tó fẹ́ gbà fáwọn èèyàn 19 ni now. Ní kíní rádaràda ẹ̀. Àjọ olówó àgbà fáwọn èèyàn. Nàìjíríà wa ti di pé àwọn pásọ̀ wọ̀nyí wọ́n á máa lọ kọ́lọ́ olóòtú àgídìgbò wọ́n á máa lọ sanwó láti lọ ṣe broadcasting. Wọ́n ń gbowó wọ́n ń sanwó fún wọn pé wọ́n tún di program ni. Láṣẹ advert they collected a lot of money lọ́wọ́ wọn fún 1 hour tí wọ́n lò ní program tí wọ́n lò yẹn ó gbé nọ́mbà lọ́wọ́ wọn náà bó wọ́n ti lówó yẹn tí o bá ṣe kó lè gbogbo wọn lọ́lọ́ àṣàánú wa nù yẹn o àti mùsùlùmí àti christianity wàhálà ta kóra wa sí nìyẹn because mi mọ tá à ń bá káàkiri humanity là á fi lólé ayé pàtàkì kékeré. Bẹ́ẹ̀ ni sà. Kò sí nǹkan kan pásítọ̀ ń gbélé wa gbà yẹn a máa jóúnjẹ rẹ̀ wà kókè wà báwọn ọmọ mi wà á jóúnjẹ wa mo máa ń sún yàrá pásítọ̀ lé wa mọ́jú. Ìfẹ́ yẹn wà àwọn wọn dé àjẹ́ ìyá rẹ̀ àjẹ́lẹ̀ ẹgbẹ́ rẹ̀ ó láti ẹgbẹ́ dàgbò wa kò wá sífẹ́ mọ́ ara sọ̀fẹ́ nù Nàìjíríà pàápàá. Kò sífẹ́ mọ́.
Ọlọ́run á ṣàánú wa. Ọlọ́run ní mú ẹ Rótìmí, a máa sọ lẹ́yìn ìsìn ṣá. Alright, Ọlọ́run wà sir. pẹ̀lú ẹ. Tí ò ní gbà yí kò sí. Gbogbo wa náà lájọ máa ṣe kì í ṣe jẹ nìkan. Dimap ẹ jẹ́ n sáré gbé yín sókè. Mo kí gbogbo ilé o. Captain ẹ kú iṣẹ́. The reason why I came up is because of someone that is talking that you shouldn't insult God. I can wrap me maybe 3 minutes. Let me quickly analyze something. Ẹni ẹ náà wá lókè bíbá. Okay. If you are talking of God, woman sọ Ọlọ́run yàtọ̀, Ọlọ́run kan náà kọ́ ni gbogbo wa ń sìn. He said is one God. It is not one God. And let me give you this illustration. If a lion, if you are describing a lion, you will say lion roar. It has a big head. It has muzzle. It has, and when you go to US, it's the same description they are going to give lion. If you go to Ghana, it's the same description they are going to give lion. If you go to anywhere all over the world, it's the same description they are going to give lion. The same thing to human. When you read the history of how they come about mentioning, giving that name human, is because they see that we exhibit the same character. Àti white yo, àti dúdú, àti yellow, we are all human. Now, you are talking about one God. The God of redeem, the God of redeem, in their own description, is quite different from the God of Kerubu and Seraphim. The God of Islam, in the description, is quite different from God of Christian. Now, who is the God? That is why there's a problem, because every doctrine is different. But you say we are worshiping one God with different doctrine, with different description. So don't come and tell us who God is in this place. We know God, the Almighty, which is Eledumare. I do say it. I don't believe in God. I know God, because when I believe in God, I'll doubt him. The God, the Christian God are serving, the Muslim God are serving, they are different gods entirely. Even the denominations, they are different gods because they have different